Ẹ̀yin èèyàn wa, a kú dédé wò yìí, a kú tẹ́tí. Nọ́bá ní Ashley, wọ́n ní ọ̀rọ̀ Ashley ó ti di ọ̀rọ̀ abẹ́nilórí tó ní wọn ò gbọ́dọ̀ mú dà kọjá lórí òun. Ó dẹ̀ mọ bó ṣe fẹ́ bẹ́ ẹlòmíì lórí. Ó ń wá ẹlòmíì tó fẹ́ bẹ́ lórí. Pẹ̀tùngbà tó wá kan tòun ló bá bùgbé ta. Òun lọ̀rọ̀ Ashley. Ẹ kúkú mọ Ashley lánàá kó tó dé ni. Nọ́bá ní Ashley lọ sọ fún ìyá onífá pé kó tètè bẹ̀rẹ̀ sí ní prepare àti ṣe ìtúwàṣe ti Naomi àti ṣiṣẹ́ yẹn. So ó sì kábíyèsí wá sọ fún yín pé ìwọ gangan kọ́kọ́ pé thank God pé ìwọ gan lọ fẹ́ ẹnu ààrẹ lọ kó bá rẹ̀. Ìwọ ní kóun ṣe ìtúwàṣe fún ìyàwó òun, kóun mú ìyàwó kí ìyàwó òun má sí láàfin mọ́ kó jẹ́ pé ìwọ nìkan pé ó ti ṣì ó kúkú mọ̀ pé mi nífẹ̀ẹ́ tẹ́lẹ̀. Kóun wá fi ìyàwó tóun nífẹ̀ẹ́ tóun fẹ́ ní ṣùlọ́kà yàtọ̀ sí ìyàwó counterfeit tó jẹ́ pé by force ló fi wọlé. Kóun ó máa gbójú ó máa láyà o. Pókè pé nǹkan tó ṣẹlẹ̀ ni pé ìyá onífá ló bá pè ìyá onífá. Ó yá bẹ̀rẹ̀ sí ní máa prepare ìtúwàṣe ti Ashley kíákíá ní wéréwéré. Wọ́n ní ìyá onífá ní ẹ̀ṣẹ̀ wọ́n náà ti sọ pé ó yẹ ká ti ṣe ìtúwàṣe ti kìíní. Wọ́n ní ló bá tán ní kábíyèsí wá ní ìyá onífá kán ya bẹ̀rẹ̀ sí ní prepare. Wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní prepare ìtúwàṣe ti Ashley o. Wọ́n níbi tán ti fẹ́ ṣe tán ti ń ṣe pé tó sì máa ṣe kékeré. Wọ́n ní before tán ti ń ṣe kù kẹ̀kẹ́ tó kàn ṣe kíákíá kọ́kàn ṣe kíákíá. Ilé ò gbọ́dọ̀ mọ́ bá. Wọ́n ní bí ìyá onífá wọ́n ṣe bẹ̀rẹ̀. Wọ́n ní before you know it ṣe Ashley bí ẹ̀sìn bí eré bí àwàdà. Wọ́n ní kábíyèsí ka oríṣiríṣi ègúsí lọ́rùn pé ìwọ tó jẹ́ pé òun ò nífẹ̀ẹ́ ìwọ tó jẹ́ pé òun manage ẹ̀ ìwọ bá gbójú gbóyà how dare you. Wọ́n bá ní kán lọ ṣe o. Ìyá onífá ṣe sí ní ṣe. Wọ́n ní along the line wọ́n ní ṣe ni Ashley dé dákú ṣá. Wọ́n ní Ashley dákú tó ti mọ̀ pé kábíyèsí ẹ mọ̀ pé tó wá kàn ti rí ọ̀rọ̀ tí ó fẹ́ ṣe kárí ni a máa ṣe fefefe. Ìgbà tí ó wá rí pé kábíyèsí ti wá bínú tán pẹ̀lú ìyá onífá pé kò sí nǹkan tó lè jẹ́ kí òun fi Naomi sílẹ̀ pé sẹ́ẹ̀dì tóun máa fi Naomi sílẹ̀ ṣé gbogbo yín pátápátá ní kẹ́ check out bẹ́ẹ̀ tó rí tiẹ̀ ló máa ti kọ́kọ́ bẹ̀rẹ̀. Wọ́n ní ló bá tán lọ́n ṣe Ashley dẹ̀ faint. Wọ́n ló collapse. Wọ́n máa rò pé nǹkan eré ni àfìgbà tó land hospital. Wọ́n ní before you know it wọ́n ló ti wọ coma. Wọ́n ní báwọn àwọn aláfógidi wọ́n ti tọ́ sókè wọ́n fòye gbà òbí wọ́n fojú gbà ló bá sáré lọ bá kábíyèsí. Kábíyèsí ọmọ àwọn kọ́kọ́ gbọ́dọ̀ ṣe ọmọ àwọn nǹkan kan ṣe kínní. Títà kábíyèsí jọ wọ́n mọ̀ pé Ashley ti ṣẹ̀ wọ́n. Ọ̀rọ̀ Ashley ó kún ó ṣẹ́kù ó tún ṣẹ́ dálẹ̀. Tó ti Ashley máa wo ìwà àti kábíyèsí máa wo ìwà Ashley kó jọ ilé ìpọ̀ jù nǹkan kan gbọ́dọ̀ ṣe Ashley. Wọ́n ló ti wọ kó wọ́n ní kó wá respond sí treatment allegedly bá ṣe gbọ́. Wọ́n ló parí o. Wọ́n bẹ̀rẹ̀ pé kábíyèsí ní kò sí nǹkan tán ṣe pé kò sí nǹkan tán máa ṣe torí ìyá onífá ti bẹ̀rẹ̀ iṣẹ́ pé kán kúkú ṣe kíákíá kó kúrò ní live wọn. Wọ́n ní wọ́n jí Ashley wọ́n jí tì. Wọ́n bá ní bí gbogbo àtàwọn ta alàgbà tó wà láàfin. Wọ́n ní gbogbo wọn pẹ̀lú àwọn láfógidi pé wọ́n join ní wọ́n bẹ̀rẹ̀ sí ní bẹ̀ kábíyèsí. Wọ́n ṣe ń bẹ kábíyèsí náà ń bẹ ìyá onífá. Wọ́n ló ti kọjá àwọn dẹ̀ ti bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ̀. Pé bó ṣe wà yẹn tó bá ṣọ́ra pé kò ní jí mọ́ òun. Wọ́n ní kì í ṣe kékeré. Wọ́n ní ẹ̀bẹ̀ àwọn tààfin bẹ̀bẹ̀ àwọn ti láfógidi bẹ̀bẹ̀. Wọ́n ní ọ̀rọ̀ yìí ní ìpè kì í ṣọ̀rọ̀ yìí
wọ́n ní kábíyèsí yarí o ó ti sú òun tí Ashley lè gbójúgbóyà lọ bá Ìyá Onífá lẹ́yìn pé kó ṣe ìtú àṣẹ fún òun àti Naomi fún ti kíni Ashley fẹ́ pa òun Ashley fẹ́ yọlé ayé lẹ́nu o pé lẹ́ni kò ní dọ̀là pé ọ̀rọ̀ Ashley ti kúrò ní góńgó imú òun. àbẹ́dọ̀ wọ́n ní kì í máa ṣe kékeré wọ́n bẹ̀rẹ̀ pé àwọn lápòwò ní ọmọ yóò mọ̀ sí kọ́kọ́ máa gbọ́dọ̀ ṣe Ashley ọ̀rọ̀ yá àbẹ́ mi wọ́n ní wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní bẹ̀ẹ̀ kábíyèsí wọ́n bẹ̀ẹ̀ kábíyèsí débi tó ń bẹ̀ yẹn wọ́n á ní ókè wọ́n ti dábìlì pé wọ́n fẹ́ ṣe nǹkan wọ́n fẹ́ ṣe ilé ìsúre àwọn ọmọ fẹ́ẹ̀lì owó yẹn wọ́n máa fẹ́ẹ̀lì tó máa fi rí ọdún sí yìí wọ́n láwọn sọ kábíyèsí ní owó òun gbọ́dọ̀ wà wọnú ẹ̀. kábíyèsí ní owó òun gbọ́dọ̀ wọnú ẹ̀ kì í ṣe kékeré o at the end of the day wọ́n ní bó ṣe wá kábíyèsí wá ṣẹ̀ṣẹ̀ wá gbọ́ lọ́wọ́ bẹ̀rẹ̀ sí wá ṣe ọ̀ǹdù kìíní nǹkan lọ́mọ́ wá òun á ṣe wọ́n ní mẹ́wàá bó ṣe láwọn á san bó ṣe lọ ṣe kìíní yẹn nìyẹn wọ́n ní kábíyèsí sọ pé tí wọ́n bá ṣe ọ̀ǹdù yẹn ẹ̀tàn bá mú ètùtù ọ̀ǹdù yẹn tóun tí Ìyá Onífá bá sáré ṣe kìíní yẹn tán tí wọ́n bá ṣe títí wọn pé Ìyá Onífá máa tó padà lọ ṣe kìíní yẹn pé bẹ̀ẹ̀ ti temporary ni pé àwọn fẹ́ wo bí Ashley ṣe máa gbọ́rọ̀ tó ṣe máa gbọ́rọ̀ sí wọ́n ló bá tán o bí wọ́n ṣàṣe kìíní yẹn before you know it wọ́n ní Ashley wá bẹ̀rẹ̀ sí ní respond sí treatment ẹ̀yin èèyàn ṣe gbọ́ ni àbẹ́ ẹ̀dáhùn wọ́n ní Ashley wá bẹ̀rẹ̀ sí ní receive treatment wọ́n sọ pé ìwà lọ síta wọ́n lè wà lọ síta bẹ́ẹ̀ ṣẹ́ẹ̀rí kan sẹ́yìn láṣẹ ní àṣẹ ní kò fẹ́ kán mú ìdá gba orí òun kọjá nígbà tó lọ sọ fún Ìyá Onífá tó lọ rán Ìyá Onífá létí pé kó ṣe ìtú àṣẹ fún Naomi tó bá ti ṣe kìíní yẹn wọ́n rò pé bóyá wọ́n mọ̀ pé bàbá ńlá ògbólógbòó ọ̀gá wọn ni Ìyá Onífá instruction tí kábíyèsí bá ti fún ní go ahead go on sọ̀hún wọ́n ní kò sí reverse wọ́n ní kì í ṣe kékeré o wọ́n ló ti wá ń gba treatment ó ti wá ń respond sí treatment ṣé ẹ̀ ń rí ilé ayé kò sí nǹkan tó fẹ́ fi gba ìfẹ́ kábíyèsí kúrò lára ìfẹ́ Naomi kúrò ní ọkàn kábíyèsí at the end of the day wọ́n bá ní ó ti ń gba treatment ó ti ń receive treatment oyin èèyàn mi wọ́n ní àkọ́dá orókò tó àdágbé ṣe rí Ashley ẹ jẹ́ ká máa wò ṣá àfi kó ya repent kó ya tètè repent àìjẹ́ bẹ́ẹ̀ ó mà máa lé pọ̀ ńgbà yẹn ó mà máa ga ọ Ashley ò bá yí tó bá ti repent ẹ̀yin èèyàn mi ò jẹ́ mo ní kí n gbé ibi yẹn wá sí tí gbọ́dọ̀ kẹ́lẹ̀ mọ̀ bó ṣe ń lọ kẹ́gbọ́n bó ṣe ń lọ torí nǹkan tí wọ́n ròyìn tí Ashley ń dánwò ní àṣẹ pẹ̀sì kábíyèsí kẹ́lẹ̀ rẹ̀ ṣáà ogun tí ẹ mọ́ kábíyèsí wọn jẹ́ ń gbọ́ awuyewuye tá à ń gbọ́ nínú íńtánẹ́ẹ̀tì àyèmá tó sọ fún wa ọ̀rọ̀ Ìgbì àti kábíyèsí tí wọ́n sọ fún kábíyèsí ó gbọ́dọ̀ jẹ́ kí ọmọbìnrin yẹn gbé àwọn ẹ̀ wọlé ṣùgbọ́n wọ́n ní kábíyèsí tó ka wọ́n àti Ìgbì wọ́n ṣe pọ́pọ́ ṣẹ̀ṣẹ̀ pé òun fẹ́ welcome ẹ̀ sí ààfin pẹ̀lú àwọn ọmọ ẹ̀ ṣẹ́rù pé lásán ni wọ́n ròyìn fáwọn ẹ̀gbọ́n kábíyèsí wọ́n ti dìde lógúnlógún wọ́n ti dìde lọ́gbọ̀nlọ́gbọ̀n pé nǹkan tó bá máa gbà làwọn máa fún kábíyèsí ò gbọ́dọ̀ ṣe nǹkan tẹ́nìkan ò gbọ́dọ̀ ṣe ẹ ṣé ẹ̀yin èèyàn mi ẹ bá mi ṣe ẹ bá mi like
ẹ bá mi subscribe kẹ́lẹ́ bá mi fi tó kù sí comment section abọ́ ọlọ́run adójú lórí wa jésù olúwa wa àmì ẹ̀ṣígun bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa láyọ̀.